lónìí inshallah ohun tá a máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ní naw al-i'rab, àwọn ìran ìrọ́bù méjì tí a ní dárúsù tó kọjá. A ní ma huwa al-i'rab, kí là ń pè ní i'rab? huwa taghyirun, òun náà ní ìyípadà kan fi harakati tí máa ń jẹyọ bí àwọn ìwọ awakhiril kalimati, àwọn ìparí ọ̀rọ̀ li ikhtilafil awamil, látara oníranran àwọn òṣìṣẹ́ ad-dakhilati alayha tí máa ń wọlé tọ̀. Ibi tí mo tún dé ń jọ yẹn nìyẹn. Ṣùgbọ́n tẹ́ bá lọ wo ìsàlẹ̀ rẹ̀ ẹ rí i pé lafzan aw taqdiran ń bẹ ń bẹ. So lafzan àti taqdiran yẹn ìgangan ni naw'a al-i'rab, àwọn ìran ìrọ́bù méjì ta ní. Lafzan yálà ní pípè ní ta pè jáde lẹ́nu, aw taqdiran àbí ó pamọ́ àpè jáde lẹ́nu ṣùgbọ́n ń bẹ ń bẹ. So àwọn ìran ìrọ́bù méjèèjì tí a ní nìyẹn, tí ń túmọ̀ sí pé kí ni o, al-i'rab naw'ani, ìrọ́bù ìran méjì ló ní. ìran ẹlẹ́kìíní òun náà ni al-zahir, ìran ẹlẹ́kejì òun ni al-muqaddar. ṣàwárí ìran al-zahir òun náà ni àwọn ilé tó fojú hàn, irú àwọn àpèjúwe tí mo mú wá lè tó kọjá yẹn, bí àwọn jaa muhammadun, muhammadu ti dé, ra'aytu muhammadan, mo rí muhammadu, sallamtu ala muhammadin, mo sálámà sí muhammadu. A rí pé bí ẹ̀wọ̀n orí aráàfin ìparí muhammadu ṣe ń yí látàrí dhamma lọ sí fataha lọ sí kasra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ là ń rí, là ń fojú rí tó hàn. muhammadun, muhammadan, muhammadin, ìyẹn gan ni jẹ́ al-i'rabu al-zahir, i'rabu tó fojú hàn. ẹlẹ́kejì ń bẹ tí í ṣe al-muqaddar, ọ̀nà ilé tó ṣe pé kí ni o, yóò máa yí àmọ́ yíyí àní rí, àní fojú rí. ìgò náà lẹ́ẹ̀fì máa rí, ìgò tẹ́ẹ̀fì rí náà ni eléyìí tí mo ti ń fún yìí. àpèjúwe rẹ̀ ni qama Isa, Isa náà ró, ẹ máa wò kán o. nasartu Isa, mo ran Isa lọ́wọ́. ashfaqtu ala Isa, mo káàánú Isa. tẹ́wá lọ wo Isa níbi àwọn àpèjúwe mẹ́ta, a rí pé Isa náà ni ìyípadà rẹ̀ kìí ṣe ń ta fojú rí, ó sì ń yí. mí náà rí ìyípadà rẹ̀ báyìí nísìnyí, àmọ́ ìgò náà mo fi ń rí, ìgò rẹ̀ ni mo ti ń fún yìí jẹ́ ti yé báyìí ní. so qama Isa, òun bẹ nípò ẹ̀wọ̀rọ̀ fún òun tiẹ̀ ló mọ̀ ló gbà. nasartu Isa, mo ran Isa lọ́wọ́. Isa ń bẹ nípò ẹni tí ó faragbaṣẹ́, ẹni tí iṣẹ́ dálé lórí, so ó yẹ kó gba ẹ̀wọ̀ násìbù ń bẹ yẹn, ó yẹ kó parí pẹ̀lú fatha, ṣùgbọ́n fatha àfojú rí. ashfaqtu ala Isa, mo káàánú Isa. ẹ rí i pé Isa eléyìí àlá ti ṣáájú rẹ̀, àlá dẹ̀ ní ń bẹ lára àwọn huruful jarri tó yẹ pé tó bá ṣáwájú orúkọ tó bá ṣáwájú yóò gbọ́dọ̀ parí pẹ̀lú jarri, ẹ̀wọ̀ kẹsọ̀rọ̀. ẹ̀rí bá ní sí pé Isa náà ni, ṣùgbọ́n parí pẹ̀lú ẹ̀wọ̀ kẹsọ̀rọ̀ àwa fojú rí. eléyìí gangan ní jẹ́ al-i'rabu al-muqaddar, i'rabu tí ó pamọ́ tí ò fojú hàn, yóò ti yé báyìí nísìn. so àwọn máa ṣe i'rabu rẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. àkọ́kọ́ ń bẹ ní al-i'rabu al-zahir, eléyìí tó kọ́ wá ń bẹ jaa muhammadun, òun náà ni ètí àkọ́kọ́ ṣe ń bẹ insha Allah ta'ala. naam, bó ni i'rabu jaa muhammadun, muhammadu ti dé, bó láṣẹ ṣe i'rabu rẹ̀? a máa mú kálímà yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ni, a wá máa ṣàlàyé rẹ̀. jaa ni àkọ́kọ́ ń bẹ. jaa fi'lun madin, ọ̀rọ̀ ìṣe kan ni tí a ti ṣe kọjá, mabniyun ala al-fathi, a máa pa lérí ẹ̀wọ̀ fatha, al-zahir ala akhirihi, èlé tó hàn ní ìparí ẹ̀. la mahalla lahu min al-i'rab, kò sí ààyè kankan fún níbi i'rab, i'rab rọ̀ ojú báwọn lọ. so kò sáàyè kankan fún níbi i'rab nítorí pé ń bẹ lára àwọn mabniyatul af'al, ń bẹ lára àwọn fíìlì tá a mọ̀ pa, so kò sí ààyè fún, kò láàyè bí i'rab. àwọn mu'rabat, àwọn ọ̀rọ̀ tí máa ń yí ló ní ààyè nínú i'rab.
so gbogbo fíìlù madi ní èdè lárúbáwá bẹ́ẹ̀ sì máa ṣe ìrọ́bù rẹ̀ nìyẹn lópin ìgbà tí nǹkan kan ò so papọ̀ mọ́ ní ìparí yálà ó jẹ́ thulathi ni o àbó jẹ́ rùbáyìn bẹ́ẹ̀ sì máa ṣe ìrọ́bù rẹ̀ nìyẹn. ok mathalan istakhraja ó mú jáde istakhraja pé òun yàtọ̀ sí jáà bẹ́ẹ̀ sì ṣe ìrọ́bù rẹ̀ náà nìyẹn. istakhraja fi'lun madin mabniyun ala al-fathi adh-dhahir ala akhirihi la mahalla lahu min al-i'rab. yóò di bá ní sí. naam ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ òun ni muhammadun ẹni tí ó ṣiṣẹ́ nìyẹn fa'ilun òun náà ni ẹni tó ṣiṣẹ́ marufu'un tó gba ẹ̀wọ̀ rọ́fù'un pé mo ní ń padà máa ṣàlàyé tí ń jẹ́ rọ́fù'un níwájú inṣáàláhù ta'ala. wa alamatu raf'ihi àpẹẹrẹ ẹ̀wọ̀ rọ́fù'un rẹ̀ ad-dumma òun náà ni ẹ̀wọ̀ dumma az-zahira eléyìí tó hàn ala akhirihi ní ìparí ẹ̀ ẹ̀rẹ́bàá sì dá doma tani dun so doma yẹn gangan òun ní fi yé wa wípé kí ni o ẹ̀wọ̀ rọ́fùn ni ó gbà ní ó ti yé báyìí nísìn. gbogbo nǹkan tó bá ń jẹ́ fáìlù láyé tó jẹ́ ismu zahir bẹ́ẹ̀ ṣe máa ṣe rọ́ọ̀bù rẹ̀ nìyẹn. wá jẹ́ pé ókè o jaa shakirun kì í ṣe muhammadu ni ó dé shakiru ló dé shakiru bẹ́ẹ̀ ṣe ṣe rọ́ọ̀bù rẹ̀ náà nù. فاعل مرفوع وعلامة رفعه الضمة الظاهرة على آخره báta. ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ lábala naw'a al-i'rab. àwa ní rí jù báyìí lọ fún ti òní. mo lérò pé ẹ rí nǹkan ọ̀kan tàbí méjì dìmú níbi kan tí a kọ́ lónìí. tó bá tún di ní èyí tí ń bọ̀ ní ẹ tún jẹ́ àpàdé lórí àkọ́tún ètò ẹ̀kọ́ èdè lárúbáwá. tèmi tí yín tòótọ́ Abubalkis ló ń kí yín assalamu alaikum ẹ̀ máa yáṣẹ́.